ní kí ló dé ṣé torí kòbókò yìí náà torí Pankere wá jẹ́ kíni kí wá ni Jésù gan náà bínú kí ló dé náà Jésù bínú Jésù ó tún gbáwọn èèyàn rè nígbà tí yóò kì í ṣe Jésù ẹ tèkẹ́ yìí sí àti ìyàwó ṣòdìjú ni ọmọ yẹn ó sẹ́ẹ̀tì tágẹ́ẹ̀tì yẹn ni gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ní pásítọ̀ ló sẹ́ẹ̀tì ọmọ yẹn fún ẹ lè rọrùn wọ̀ fúnra rẹ̀ ọmọ ó sọ báyìí ó lóun fúnra lórí lòun lọ́ọ̀fù ẹ̀ ọmọ ló máa ń parọ́ ẹni tó mú nǹkan tí ẹ sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ débi pé ó mú nǹkan tí ò dáa ó ń ṣe kinní kan a lot of people play lotto in diaspora yín ò máa ta lọ́dọ̀ wa àrùn la pè ẹni bá dẹ̀ máa play ẹ̀wọ̀n gbọ́dọ̀ ra ní tẹ̀lé pásọ̀ kò máa gbọ́dọ̀ rẹ̀ níwọ̀n tẹ̀. ṣé torí Pankere lọ́rọ̀ torí Pankere lọ́rọ̀ ṣe wá tó yìí torí Pankere ni gbogbo èdè ṣe wá sọ̀rọ̀ tó yìí kí ló dé náà ṣé torí Pankere torí Pankere ẹ̀dẹ̀ wá everybody ẹ̀dẹ̀ faraya ẹ̀dẹ̀ wá lójọ́ Pankere wọn lùyọ̀ kan Pankere kí ló dé ẹ tí kẹ́ ẹ sí náà Pankere bá wò Pankere ẹ̀yìn ìrọ̀ ẹ̀ kì í sòótọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ gbé wà ìwọ ní Pankere ẹ̀dẹ̀ pariwo Pankere tó ẹ́ sójà ló kó lẹ́gbàá kí lẹ fẹ́ ṣe. Pankere bá wò ó jura wọn lọ ẹ jẹ́ káwọn wò síra wọn ẹ̀yà bí amọ̀ ẹni sùúrù náà kí ló lè tó yìí Àgbàlá Gabriel náà ṣe yorùbá ajẹ́ tí bí ní ẹ̀tẹ́lẹ̀ ní ṣóṣẹ̀ yìí ni ṣóṣẹ̀ yìí ni rẹ̀ àní Pankere rẹ̀ rojọ́ Pankere bíi ti bá wò àìmọye Pankere táwọn ọmọ National Union máa ń kó dání ní ẹgbẹ́ títì má sanwó páàkì wọn á kó Pankere borí wọn fẹ́ bó jẹ́ bá délé kí ló kàn Pankere ní Nàìjíríà Pankere wà rojọ́ bí gbàtẹ́ ìkíní báyìí kí ló lè tó bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n síra wọn ni ẹ̀wọ̀n ẹ jẹ́ ká gbé sórí scale ṣé pásọ̀ wọn lọ fún yàn ní dọ̀bálẹ̀ wọn ní kó dọ̀bálẹ̀ wọn náà Pankere ìyẹn náà Pankere wà rojọ́ lé lórí ẹni tó gbòdìdì ilé òdìdì ilé ẹyẹ yọ bí o láìkí àbòsí ó jàre ẹ̀yẹ́ jọ́kọ́ ṣe Pankere competition kọ́ sọ yí pé ó yẹ ní máa gba Pankere 200 kó gba lé 2 bedroom ẹ bá rí èrò wàá gba Pankere kó wàá gbà lé kọ́ ní 2 bedroom wàá gba Pankere kó gbà lé Ọlọ́run bá a ṣe pọ̀ tó Nàìjíríà yẹn èmi gbọ́dọ̀ balẹ̀ Pankere balẹ̀ ẹni gbòdì ìdílé òdìdí ilé ló gbà ó tún kéré wa ọmọ ọjọ́ wa oúnjẹ Sunday oúnjẹ ọ̀fẹ́ èèyàn burúkú ló pọ̀ láàrin yìí mi ò láìkẹ́ ọjàre ẹjá sòótọ́ ọ̀rọ̀ ṣé lórí Pankere wá sí ọ̀gbìn everybody wa ẹ̀dẹ̀ wá ṣe ṣó ẹ̀dẹ̀ ń pè wọlé yeye fi wá sọ̀rọ̀ mo dẹ̀ ń bẹ̀ yìí kẹ́ ẹ́ àti bí pé aláṣọ àdúrà ìwà ìbí ìpẹ́ ẹ̀dá mi mọ̀mọ́ kí ló lè tó yẹ lórí ìgbéyàn gba Pankere ìyálóde gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ìyálóde gbogbo wa tó Mami Àbíkẹ́ communication kí ló àjọ ayé àná ẹ jẹ́ ká wò dáadáa ìtọ́wọ́ ọkùnrin ẹ ti ṣe nà àbágbé sórí ara wọn scale yẹn ó jura wọn lọ́nà Àgbàlá Gabriel Pásọ Gébù ojoojúmọ́ oúnjẹ táwọn èèyàn ń jẹ yẹn gan lásán wọ́n ń jẹun àwọn èèyàn ń jẹun ní Nàìjíríà ṣe lè tó àwọn èèyàn ń jẹun bẹ̀ yẹn Ọlọ́run ó ń try fáwọn èèyàn kò sí bó ṣe lè kò rí
tọ́máṣì nínú owó kan fowó ránṣẹ́ ó sì fi 80% ránṣẹ́ gbogbo iye táwọn tó kù ẹ jẹ́ ká sọ dáadáa ẹ jẹ́ sọ èyí tó ṣe Princess Tigodi ojàre torí ẹ̀ lèmi ṣe láìkì àwọn tèmi wọ́n máa ń láìkì mi gan ibì kan náà la máa ń àwọn fáǹsì mi ẹ̀mí ìsì ẹ̀mọ́rú tí mo rí àwọn fáǹsì mi yẹn ibì kan náà la máa ń lárí mọ́ ṣáá ni wọ́n jẹ́ Pankere ẹ lọ bèrè láyé bàbá tó wà nìbàdàn yìí bàbá tó máa fún wọn Pankere yẹn bàbá tó kọ́ ọ nílé kéwú bàbá tó kọ́ ọmọ nílé kéwú ẹ wá sọ di pé Pankere náà lè wá di kìíní báyìí tọ́jú Pankere tó gbó odidile ló gbà ó 2 bedroom ló gbà ó odidile ló gbà ó odidile ló gbà ó odidile lọmọkùnrin yẹn gbà ó ó gbòdidile ẹ wá sọ kí ló dé sọ yẹn náà afẹ́ àjẹ má fi àyè ṣé ó fẹ́ ẹjọ́ fẹ́ máa powó òjò ni ṣé ẹjọ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ni ṣé ẹjọ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ìwé ẹjọ́ ajá ó ti gbalé wọ́n ti fún ẹ ńlé àbẹ̀wẹ̀ yìí máa dáwó ìdá mẹ́wàá owó tó ti ń dá yẹn ó ti wò lójú ó ti wò lójú ó fẹ́ máa ṣó àwa bíbá yìí àlọ́ máa ṣó rẹ̀ gẹ̀ẹ́sì lọ́ máa rẹ̀ ru ẹ̀ kó ká wá bíbá yìí kò ní kí ṣọ́ọ̀ṣì dúró kò ní kí ṣọ́ọ̀ṣì dúró tí n bá rí ẹni foundation àwọn tó máa ń ṣe charity yẹn tí n bá rí yí tẹ̀ sọ pé ìgbowó lórí ọmọkùnrin Muyideen nìyẹn mo fọlọ́run búra EFCC ló bá parí ẹ̀ ayé ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láì máa pè ní ẹ ti gbàgbé àǹtí Rámọ́ ẹ ti gbàgbé àǹtí Rámọ́ London re wọ́n fi gbé Rámọ́ kúrò lọ́dọ̀ ẹni mánígẹ̀ tó ń ṣe dáadáa fún tó bá kọ́ ilé ibi tó ń ṣe báyìí ìyẹn iṣẹ́ ò tí ì fẹ́jú báyìí o ọmọ yẹn bá kọ́lé ó bá gbé ìyá Báyọ̀ ọmọ mi àtàtà lí àwọn aráàlú ìbò bẹ̀rẹ̀ lọ́ bá gbé ìyá Báyọ̀ ó di rẹ̀rẹ̀ ó di ọlọ́pàá mú pé ń bo ẹ̀ẹ̀ni gẹ́tọ̀ lọ́ bá gbé ó dọ̀dọ̀ ó yẹ ní ìṣòlẹ̀ ìyá Báyọ̀ ó bá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ó tẹ́ tiẹ̀ lẹ̀ láti ìjọ yẹn ọmọ yìí bẹ́ẹ̀ bá rí fíìmù tọmọ yẹn ti fi ṣọlá yí ẹ̀ tán ti lò láyé ẹ̀ tán ti lò ọmọ Rámọ́ta yẹn tán ti lò láyé ẹ̀ báyìí tán ti lọ́mọ yẹn láyé ẹ̀ ó ti yẹ kó parí ilé pẹ̀tẹ́sì alájà 4 kò Ọlọ́run Elédùmarè kò irá Àgbàlá Gabriel náà ló tún wá ẹ̀pù wa òun ló jáde òun ló bọ́mọ náà ló tún jáde pẹ̀lú ọmọ yẹn Àgbàlá Gabriel òun ló ẹ̀pù àwọn èèyàn dáadáa òun ló ń ṣe dáadáa ẹyọ kan yìí ò lè ní kẹ́ ẹ̀ lọ crucify yẹ kò kì í ṣe Jésù òun kọ́ lọ wọ́n wà yẹn kò ṣe Jésù òun náà ń ṣe èèyàn bí aláìrara wa ni kò sẹ́ni tí ò lè fi bínú gbàyàn lójú èyàn máa wúrú wà tẹ́wọ̀n ẹni tó yẹ kó máa kó nínú ṣọ́ọ̀ṣì odidi nínú ṣọ́ọ̀ṣì ó ń tẹ̀lé ṣọ́ọ̀ṣì pásítọ̀ ó ń tẹ̀lé pásítọ̀ ó máa wá jó sẹ́yìn pásítọ̀ wọ́n á ti rí tó ara ẹ̀ máa rùn gògóró á máa ṣe kíní kan ẹ wá ní káwọn àwọn security man ẹni kí security man ẹni kí pásítọ̀ gan má fi bínú kó làbàtà mọ́ lórí bẹ́ẹ̀ mi gan má jẹ́ pásítọ̀ gan pásítọ̀ ojú àti yọ báyìí èmi fúnra máa ti gbà lẹ́sẹ̀ ojú àyọ báyìí ẹ máa sọ pé kínní ìlú òyìnbó ní gbogbo ìtẹ́ ìsọ yẹn ẹ ó tiẹ̀ lè Nàìjíríà Ọlọ́run á bá wa ṣe kó dáa ó bá mi ìkẹ́ ẹ̀ bú wa ọkùnrin tó sùn sára fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe abúlé ní social media ẹ lo àwọn ọmọ mi wá tún ti pé o kí ló máa fún wa àwọn ló máa fún wa ní 2020 bùràmù ìdí ẹ kó ríre wọn ló máa fún wa ní Olúwa ṣeun ẹ rántí gbogbo yẹn nígbà tó ń ṣe èèyàn kan ló ṣe charity odidi èèyàn ló kú ní under charity yẹn bó bá yẹ gbogbo energy tí gbogbo yín tẹ́ ń lò tẹ́ ń ṣàn mọ́ kó jẹ́rú energy yẹn rẹ̀ lò ní bóyá ọ̀pọ̀ òbá tirẹ̀ nìyẹn gbé wọn rí gbé gbogbo yín ẹ̀dá kánṣe lẹ ṣe hùn wọ́n bá bẹ̀rẹ̀ sí update ọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣé kán lọ crucify ẹ̀ ni ṣọ́n sọ fún mi pé Jésù bá tẹ̀ máa padà ṣọ́n sọ fún mi pé Àgbàlá Gabriel ní òun tún ní Jésù mi tó máa dé Ọlọ́run ẹ wo ọlọ́pàá ẹ má dá wọn lóhùn o gbogbo ìtàn sọ yẹn Nàìjíríà police kí Nàìjíríà police fẹ́ ṣe fún ohun tí Àgbàlá Gabriel ṣe ní Nàìjíríà yẹn gan ọlọ́pàá gan ṣé wọn ò rí pé ó ń ṣe dáadáa ṣé wọn ò rí pé ó ń ṣe dáadáa àwọn èèyàn rí pé ó ń ṣe dáadáa ó ń ṣe kínní èèyàn tó jẹ́ pé ó máa sákò nù ṣọ́ọ̀ṣì ẹni tó fẹ́ gbà tí ò fẹ́ gbà rẹ̀ ó máa sákò ẹ wá ní yẹ kán filẹ̀ kó máa free ó yẹ kán jẹ́ kó free ọmọ ẹni tó ń ṣe bó yẹn ń ṣe yẹn pásọ̀ yẹn ń try láti sọ pé òun fẹ́ gbà ni wọ́n náà yàn ní Nàìjíríà ò jẹ́ tuntun àwọn union ń ṣe náà kóbókò
union àwọn national union kòbókò náà wà ń lò títì ẹni tí kò bo ojúpò bá mọ́tò èrò kó o bá lọ jókòó sẹ́yìn driver lásán kó o jókòó sẹ́yìn driver kó jẹ́ táyì gbà tó fẹ́ gbé lọ́wọ́ driver tí driver yẹn fẹ́ yọ tí ò fẹ́ sanwó kí wọ́n wá lọ yọrí báyìí ṣé yìí kòbókò ẹgbà union tó bá ṣe tọ̀rọ̀ báyìí ìwọ àti driver lè jọ máa jẹ̀yà bẹ̀ kò jẹ́ tuntun wọ́n ń jìyà pò kòbókò wọ́n ń lo pankẹ́rẹ́ lọ́dọ̀ wa pankẹ́rẹ́ lọ́wọ́ á ṣe kìnnì àti bíbí pé mo dé wà ń pè mo tún wá sórí iṣẹ́ yìí mo tún bẹ̀yìn pé àti mi ẹ wojú mi ẹ ń ṣẹlẹ̀ rí ẹ̀gbọ́n ṣe ń ka wa bí àti bíi pé aláṣà àdúrà ìyẹn sísítà mi fi wá ṣọ̀rọ̀ wọ́n ṣe rí mi báyìí wọ́n ṣe rí kọ́mẹ́ǹtì mi ṣe náà ń gbójú kù wọ́n rí mi o àti mi rí mi ọlọ́run wọ́n rí mi dáadáa wọ́n ṣe rí kọ́mẹ́ǹtì náà ń gbójú kù níbo èmi àjọ máa nígbà mo rí i pé wọn ò dà mí lóhùn ni mo ṣe wá bọ́ sí kínní ilé ìkéwú ọlọ́rẹ rẹ̀ nílọ ilé ìkéwú lọ yàtọ̀ sí bàbá ilé ìkéwú ọlọ́rẹ yẹn ẹ lọ bá àwọn àfà àwọn tó máa ń lọ ilé ìkéwú àwọn àfà wọ́n máa já wọn lọ́rẹ wọ́n máa já wa àfà wọ́n já yín lọ́rẹ ló wá ṣe kínní wọ́n á fi ẹ̀yìn ààrẹ ò dá ní ara mú ìdí ògbẹ́gbá rẹ̀ ò dá ẹgbà mélòó náà mú ìdí gbogbo yẹn wá ń pariwo wọ́n nà it's not good kọ́nà ọba lè yẹ ò máa tà ẹni kí wọ́n announce pé 200 stroke 1 bedroom 200 stroke 2 bedroom ẹ máa rí i pé àwọn oní 200 yẹn ló máa pọ̀ jù pé kí tí ẹ rí bí kọ́ máa tìyàwó sí báyẹn máa lé ẹlẹ́rìí ó yá pásítọ̀ wo obìnrin á yọjú wá fún wọn lẹ́gbàálẹ̀ wá Pankere lórí Pankere láriwo tè ṣé ẹ fẹ́ pa wá ni ṣé ẹ fẹ́ fi ibi iṣu pásítọ̀ ni pásítọ̀ yẹn ti bẹ̀rẹ̀ program nìsan ní kẹ́ ẹ wá gbàdúrà fẹ́lẹ́dàá yín o breakthrough ní kẹ́ ẹ wá ṣe kí ni nǹkan náà ṣé wọ́n ń lùyàn ní ní ìsìn ẹyẹ káà náà ṣe ẹni máa jẹ gba Pankere 200 2 bedroom kọ́tẹ̀nì ilẹ̀ lásán kọ́ ní ilẹ̀ half plot àwọn èèyàn báyìí máa dóba lẹ́rìí sórí ẹni tí ẹ máa wò ẹgẹ́ ìfihàn ìdára kì ní ìsún sẹ́yìn àwọn obìnrin gan báyìí máa ṣe rè báyìí máa yọ̀dí sẹ́yìn rè tán à máa jù fún wọn pátá ẹjọ́ pátá ó dùn mí irọ́ ni ó máa gbà wọ́n ní tí ẹsẹ̀ yẹn bá fi yẹ kúrò níbi tó wà yẹn ẹsẹ̀ ò gbọ́dọ̀ yẹ o kán wá fi kinní kan fi ṣe géèjì bọ̀ bẹ́sẹ̀ bá ti yẹ ó gbalé o wọ́n ní bẹ́sẹ̀ bá ti yẹ ó gbalé o bí ẹsẹ̀ bá yẹ ó gbalé òfin tó wà nínú tó wà ilẹ̀ ìdílé yìí o bàbá gbọ́ pásítọ̀ pásítọ̀ 1 2 3 4 pásítọ̀ 5 6 màmá tó wo má jẹ́ ntàn ẹ̀ àwọn èèyàn máa gbalé wọ́n máa jẹlé lọ bí àwọn èèyàn máa jẹlé lọ bí kí lẹ̀ ń sọ fún wa pásítọ̀ kí pásítọ̀ máa fún wọn kóbókóbó wọ́n máa ń jẹ kóbókó adìkíní rà ṣé ẹ̀ máa jẹ́ kíní kí n dé ewúro mi sọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló dé ṣe bẹ́ẹ̀ yẹn mo kàn kọ́ wọ́n ní kí ló dé ṣé torí kòbókò yìí náà torí Pankere wá jẹ́ kíni èèyàn ní kò fẹ́ padà sí tó ti máa mú tóun ti máa mú ó fẹ́ lọ sùn títì ọmọ orí ẹni wọn kì í gbé sórí ilẹ̀ ọmọ orí ẹni ọmọ tó even gan ẹ̀mí wà lórí ẹni báyìí tẹ́ pé ilẹ̀ lásán ló fẹ́ sùn bẹ́ẹ̀ bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ tó bá tún dórí ẹni yẹn báyìí á tún ká ẹni yẹn á fi ẹsẹ̀ ti dànù ilẹ̀ ẹlẹ́ ló máa sùn máa ń rí àwọn ọmọ kan tẹ́tẹ́ bá bora fún wọn nínú tabania ẹgẹ́ ń gbé sínú dúfèé òtútù mú kinní kan tẹ́ẹ̀kọ́ wọn tẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀mọ́ lára ẹ̀ máa rọmọ ẹ̀ báyìí á ti káṣọ dànù á ti ṣe báyìí wọ́n ní jọ̀ọ́ ọkọ mi òtútù mú jọ̀ọ́ irọ́ ni o àwọn ọmọ tí ò ràn yín wọ́n máa bẹ́ dànù ni irú kí wàá ni èèyàn gba Pankere nínú odidi inú ìjọ Ọlọ́run ó gbalé
ó tún tùmẹ̀tùmẹ̀ ọmọbìnrin kò tó ẹ̀ tó wá jẹ́ obìnrin lásán obìnrin tó tún kàwé educated tó ọmọbìnrin tó ń rán òyìnbó tó ẹnu ẹ̀ tún educated yẹn ọmọkùnrin yẹn ó gbà wá lójú nù ìjọ wa òun ló gbà wá ọlọ́pàá ọmọ yẹn èmi gẹ́gẹ́ bí ìkan nínú àwọn aṣọ́nà ọjọ́ yẹn ìjọ ṣọ́ọ̀ṣì yẹn ni mò ń lọ ìjọ wa ṣọ́ọ̀ṣì mi ni ṣọ́ọ̀ṣì yẹn ọlọ́pàá ṣọ́ọ̀ṣì ibi tí mò ń lọ nìyẹn ṣàkíyèsí àwọn àrìmí gan Sunday ibẹ̀ máa ń wà èmi lólórí aṣọ́nà wọn ń bẹ̀ a dẹ̀ máa dáná a máa ṣe ibẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà wàá jọkà náà ń jọkà náà ń jọkà ó ń jọkà ó ń jọkà ẹ jọkà nígbà tẹ́ ẹ jọkà Sunday kò yí sí gbogbo bí èèyàn bíi 2000 la máa fún lóúnjẹ Sunday kí wá ni Jésù gan náà bínú kí ló dé náà Jésù bínú Jésù ó tún gbá àwọn èèyàn rè nígbà tí yóò kì í ṣe Jésù ẹ tèkẹ́ yìí sí. Kíní o Muyidini alówó lé wọ́n ti lówó ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe odidi ilé ló gbà ó tún gbàwé èèyàn tó tiẹ̀ lójú tó ojú ẹ̀ ṣe pépérèmpù tó ṣe dáadáa tójú ẹ̀ dúró dáadáa obìnrin tó dúró re tó yẹ pé gbogbo èèyàn ló máa ń rí bíi sẹ́mà ní sẹ́sí bèbí fáín sí bèbí kiri wo ó gbalé kò gbàwé ilé ìwọ gbalé kí ọ̀ wá sọ pé kí ọ̀ wá ló o sì kí nǹkan kò ṣe ẹ́ ojú ẹ̀ já ó mú nǹkan tó ń ṣe ẹ máa gbọ́ ẹni tó sọ pé onípásọ̀ yẹn onípásọ̀ sí pé afẹ́ àjẹ má fi àyò ni gẹ̀ẹ́tì ẹ̀ onípásọ̀ afẹ́ àjẹ má fi àyò àdánìkan jẹ́ ẹ̀mọ́ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó fẹ́ ẹjọ́ fẹ́ wà fún ìdá mẹ́wàá ó ti rí i pé pásọ̀ yẹn ilé gbogbo ẹ̀ ń yọjú àwọn ṣáà ń kọ́ lọ gbogbo àwọn èèyàn tún ń kọ́lé bí wọ́n bá tún ń kọ́lé á tún máa rówó wọ́n rí i pé lẹ́fù pásítọ̀ ti ṣéǹjì ṣé wọ́n ló fẹ́ jẹ ó fẹ́ second in command ká máa bóyá pásítọ̀ yẹn ti lọ ṣe ẹni tó jẹ́ second in command àbá kan bóyá wọ́n ti yan oyè kan ṣọ́ọ̀ṣì yẹn ó jó ó dùn ó rí i pé èmi ò lè máa ṣọmọ ẹ̀yìn pé kinní kan kò dẹ̀ ń ṣe pé bóyá kinní ìwọ tó dé ṣọ́ọ̀ṣì tó lè yín ó rí bẹ́yìn ẹ̀ ṣe ni wọ́n ṣe yí kinní wọ́n ṣe kejì fún ẹ kí ni nǹkan tó ń sọ sí o tún balẹ̀ ọmọ ọjọ́ wa tó tún fáìn ó tún lò wọ́n bí ẹ léèrè náà wọ́n ní ṣé ìwọ àti ẹ̀jọ́ ń ṣe nǹkan ó lẹ́jọ́ máa ń ṣe nǹkan ìwọ àtọmọ yẹ ọmọ tó fáìn tọ́ba lẹ́ni jèrè ìjọ yẹ ìwọ ọlọ́run ó mú nǹkan ó mú ká má pàrọ̀ ó mú nǹkan ó kàn máa fi yẹ ẹ àti ìyàwó ṣóòdìjú ni ọmọ yẹn ó sẹ́ẹ̀tì tágẹ́ẹ̀tì yẹn ni gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ní pásọ̀ ló sẹ́ẹ̀tì ọmọ yẹn fún ẹ lè rọrùn wọ̀ fúnra rẹ̀ ọmọ ó sọ báyìí ó ní òun fúnra lórí òun lọ́ọ̀fù ẹ̀ ọmọbìnrin yẹn ní òun ló lọ́ọ̀fù òun ló wá bá wọn ẹ̀rẹ̀ mọ́ ọmọbìnrin ó ti dáàmú pé ẹ̀mọ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ Muyidini ni popular ó popular bẹ́ẹ̀ gan máa ń fún lówó gan ẹni ẹlẹ́ni ẹlòmí ànígbà tá a máa ń ṣe ìṣe mo díjú ọmọ yẹn máa díjú ni ọlọ́run ó máa díjú kò jẹ́ lájú kò jẹ́ lájú bọ́mọ ṣe máa díjú rè ọ̀nkọ́ á máa ṣe mo kú o yé Jésù mi o Jésù mi o paripa Mr. Yomi ọmọbìnrin yẹn ọ̀tọ̀ ní sákẹ̀tì ọmọ yẹn ẹ wá ṣe bẹ́ẹ̀ yẹn Alhaji Oríyọmí Hamzat bí mo ṣe láìkì yìí tó ó yẹ kẹ́ ẹ gbá mi jọ ìwọ̀n papọ̀ ní
ṣèbẹ̀ lára bọ́ yẹn ó gbàwé ilé ó fẹ́ ó gbàwé ilé ó fẹsẹ̀ fẹ́ ilé tó jẹ́ pé àti ó gbàwé ilé ṣáríìtì ó gbéwé ṣáríìtì píìdì ìkàdí ẹ ṣèbó nílẹ̀ ìjọba ní gbogbo bẹ́yẹ kí ló dé tó wàá gbà ilé ìjọba ó dà fún kọ́kọ́ ó dé tó gbàwé ilé ojú òtí ẹ gbà wá ojú mú ìdílé òdì ó tó gbàwé ilé o ó gbàwé ilé báyìí torí bí sísì tí bí sísì ń bọ̀ ó gbà owó ẹ̀dà pé bó ó lè gbálẹ̀ ó lè gbàṣẹ́ ṣùgbọ́n míìdì ọmọ burúkú ni ẹ́ ó bọ́ta oní pásọ̀ yẹn oní pásọ̀ ní báyàwó ìgbọ́wọ́ irọ́ ló ń pa òòrà ìdájí irọ́ ló pa kò sí tó jọ bẹ́ẹ̀ má parọ́ mẹ́rin ẹlẹ́ni ó ló ṣe gàté kò ṣe gàté àkí ló ṣe ẹ́ tó ṣe bẹ́ẹ̀ yẹn onígbónára gan o ó fẹ́ ṣí ọmọ wọ́n ti rà ṣé ẹ rí ẹṣọ́ ara yín ẹ̀yà ara ìlú pípé yìí sọ fún yín èèyàn tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀ lè gbé ẹ wá bì ẹ̀ lè gbé wá bì ẹ̀ má gbé wá àwọn àgọ́ òní gbà tó láwọn ọmọ ọjọ́ visa yomi country náà ti rẹ́ rí àwọn ọmọ ọjọ́ òní gbà mo sọ fún yín pé mi lò lórí aṣọ náà ṣọ́ọ̀ṣì yẹn every Sunday ni máa ń wà bẹ́ẹ̀ ẹ kì í rí mi ní ẹ̀yìn ẹ̀mí máa ń jókòó sẹ́yìn ibi àwọn la máa ń kawó ẹ lè rí mi déédéé èmi ní ṣọ́ọ̀ṣì mi nìyẹn every Sunday ibẹ̀ ni máa ń wà Àgbàlá Gabriel ibẹ̀ mo ti jọ́sìn ẹ rí bọ́ dáàdì sá lórí pẹpẹ ọ̀rọ̀ máa jókòó sókè níbi tí dáàdì jí òjò kan ọ̀rọ̀ máa jókòó síbẹ̀ irú ṣọ́ọ̀ṣì àìlè wá fẹ́ wá dàrú kí ló ń ṣe pásọ Àgbàlá Gabriel máa bá ṣe ẹ lọ ìwọ náà má dẹ̀ lo kòbókò fún yín ọmọ kò yí sí má lo Pankere orí Pankere yẹn lẹ́sẹ̀ wá ń pariwo èèyàn máa ṣe irú àtẹ̀yàn wúyọ wọ́n ló máa ń parọ́ ẹni tó mú nǹkan tí ẹ sọ kò sẹ́ni tó sọ̀rọ̀ débi pé ó mú nǹkan tí ò dáa ó ń ṣe kinní kan àǹtí mi bí n pé ṣé kọ́rọ̀ yẹn lè dùn ni èèwà lẹ́yìn náà ń ta lóto irọ́ lè pa wọ́n lè yàn ta ló ń ta tẹ́tẹ́ àti pé náà bá nìyà èmi náà ń ta ló ta ẹ má mú yẹn wá fún wa bí ẹ má dàbọ̀ lóhùn o àbí ìgbó ò ta lóto kò dáa tẹ́tẹ́ ò dáa kí ọ̀ máa ta lóto ò dáa ẹ má dàbọ̀ lóhùn àti pípa aláṣàdúrà wọn ò ta tẹ́tẹ́ ìrọ́nà pọ̀ wọn ò ta lóto kọ́ lè dùn kọ́rọ̀ yẹn lè dùn wọn ò ta lóto ṣódà ẹni tó ń dó tẹ̀yìn pásọ̀ tó ń tẹ̀lé pásọ̀ káàkiri kọ́ máa rí ní sọ̀ọ́ lóto ṣé ó wá dáa ṣó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ ẹni tó yẹ kí gbogbo wọn tó wọn kàn tún dá kòbòkò fún bóyá rẹ̀ àyá ẹni tó máa rẹ̀ ó gbọ́n ó ní ó gbọ́n sí owó ó ń gbọ́n mẹ̀tọ̀ ẹ̀rí tó ní àdá afẹ́ àjẹmáfẹ́ àyó ọ̀bọ ẹ tó ìwọ tán dá lóko ò lè ṣiṣẹ́ mú ì máa rí nìyẹn tẹ́ bá rí àwọn tó máa ń láì kó máa fún wọn múwámúwá ní tẹ ẹpẹ́ ẹ̀yẹlé ń dún ó gbọ́n ó rí kó yẹ kó mú fóònù ìyàwó nǹkan bá máa tírèsì òun ó gbọ́n gbogbo ọgbọ́n yẹn ó dẹ̀ ń gbọ́n ó dẹ̀ ń ṣe gbogbo a lot of people play lotto in diaspora yín òun máa ta lọ́dọ̀ wa àrùn la pè ẹni bá dẹ̀ máa play ẹ̀wọ̀n gbọ́dọ̀ ra ní tẹ̀lé pásọ̀ kó máa gbọ́dọ̀ rẹ̀ níwọ̀n tẹ̀lé pásọ̀ kó máa lọ bí sọ lóto tó bá jẹ́ ilẹ̀ fẹ́ sọ fún wa